káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Wọ́n ní bójú bá kojú ètè àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. A ṣì wà lórí ìṣẹ̀lẹ̀ Orílẹ̀ Òwú níbi tí ọ̀rọ̀ ọlọ́ba dé àtọ̀rọ̀ pé ata gbogbo ilẹ̀ ìlú tó ti ń jẹyọ. But lónìí tílẹ̀ mọ́ yìí o ìtàn míì ti wọ̀ ọ́ wọn à ní nǹkan méjì ju pé bóò ló ṣe gbin kòkó síbi ọwà yìí ibi tó gbin kòkó sí yìí orílẹ̀ Akínfàlà ló máa gbé kòkó sí gbogbo ilẹ̀ Olówu gbogbo ilẹ̀ ọmọ Òwu ọwọ́ adélé Akínfàlà tí wọ́n ṣe sí ọmọ àlú ọwà ń bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tó ọmọ àlú tán òun á wá bọ́ sí ọ̀dọ̀ àwọn tí àbàbà wa Olówu àná Olówu jẹ́tẹ̀ Olówu jẹ́rin tá a tò sórí ilẹ̀ tá a fún nílẹ̀ tá a tò sórí oko tó pé ọdọọdún làwọn yẹn ń ṣẹ̀sìn f'Olówu tá a dẹ̀ àkọ́ọ̀dọ̀ Olówu gẹ́gẹ́ bí òǹlẹ̀ wọn ṣùgbọ́n ìyàlẹ́nu lọ́jọ́ lónìí wípé gbogbo ilẹ̀ yẹn ti fẹ́ tán o. Nínú àwọn ìròyìn nínú fọ́nrán bíi 3 sí bíi 4 tá a ti gbé jáde ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ní èèyàn kan pàtàkì tó dálé lórí lẹ́yìn ọ̀rọ̀ àjọba ọba Alhaji Dáúdà Àjọlọ́lá Akínfàlà náà láti ti rí àwọn ọ̀rọ̀ tó yí èèyàn kan po nílùú Orílẹ̀ Òwú tí ń ṣe Àrẹ̀mọ Mọ̀rúfù Akínfàlà. Etí tó bá sì ń gbọ́ àlọ́ ọ̀rọ̀ náà ló yẹ kó gbọ́ àrọ̀ rẹ̀. Oríṣiríṣi àwọn ẹ̀sùn lọ́lọ́kanjọ̀kan ló parapọ̀ tí wọ́n dà lórí Àrẹ̀mọ Mọ̀rúfù Akínfàlà. Ẹni tá a bá sì ti ràn mọ́ onítẹnu rẹ̀ láti wí. Ìdí rẹ̀ ta tó fi ṣàwárí wọn wípé àwọn oríṣiríṣi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí kí ni wọ́n lè rí sọ nípa rẹ̀. Ẹgbẹ́ wọn náà ni mo wà. Ẹ kí gbogbo àwọn aráalé. Mo kí gbogbo aráalé o gbogbo ọmọ ìlú Òwu pátápátá lélẹ̀ lóko àti lẹ́yìn odi gbogbo yín mo kí ẹni tẹ́ wà lẹ́yìn odi kẹ́kẹ́rẹ́ òkú délé ẹni kú ṣáájú ẹni tẹ́ wà lé náà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ẹni ló sì máa ṣe rere ẹni tí ń bọ̀ láti gbòòrò wà máa ṣe rere yóò owó ní bàjẹ́. Nígbà tẹ́ ẹ̀ sí nílé tẹ́ ẹ rí ilẹ̀ mímọ́ Mọ́kà oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹyọ nípa ìlú Orílẹ̀ Òwú tí èyí tó pọ̀ nínú rẹ̀ tó sì dálé yín lórí. Kí lorúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ká tó máa gbé tó bọ̀? Orúkọ mi ni ọmọọba Alhaji Mọ̀rúfù Akínfàlà Àrẹ̀mọ ti ìlú Orílẹ̀ Òwú. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy connecting you to the world. Ipò wo ni ipò Àrẹ̀mọ kí lójúṣe
àrẹ̀mọ ní ìlú Orílẹ̀ Òwú? ojúṣe àrẹ̀mọ ọba ni pé ọmọkùnrin àkọ́kọ́ ọba ní wọ́n pè ní àrẹ̀mọ. Ṣé ọmọ tí ọba tó wà lórí ipò tó bá finú ara rẹ̀ bí? bí àbúrò ẹ̀ jáde tó náà lẹ́tọ̀ọ́ sí ọba tó yẹ kó náà jọba ṣe gbé yẹn méjì òdìjọba ń gbà kan náà tó náà lẹ́tọ̀ọ́ sí pòun ní máa jẹ àrẹ̀mọ. ká gbà wípé ẹ súnmọ́ àpèrè pẹ́kípẹ́kí. mo súnmọ́ jù kódà bàbá wa ọba tànà tí mọ̀ pàwọ̀ gan lá tí mọ̀ pé àmì náà jẹ tó ní mo súnmọ́ wọn kọ́lọ́mbà ń gbàbọ̀ wọn bàbá wa Adéjọbí Afẹ́lẹ́lẹ́dì sẹ́kọ̀. ká wá gbà wípé ẹni tó bá ti jọba ni ó mọ ṣàfin àrẹ̀mọ ni ó wà mọ ṣèlú bó ṣe wù. no àrẹ̀mọ kankan kókó dẹ gbẹ́sẹ̀ kọjá bàbá rẹ̀. agboolé ìwò lẹ ti wá nílùú Orílẹ̀ Òwú? wọ́n bí mi ní agboolé Akínfàlà ní agboolé Lágbẹ̀dù nílùú Orílẹ̀ Òwú. àmọ́ lára àwọn ìròyìn tí a rí gbọ́ ni wípé wọ́n ní ọmọ obìnrin ní ẹ̀yìn ìdílé Akínfàlà jẹ́ nínú Orílẹ̀ Òwú wípé ipò ọba Orílẹ̀ Òwú gan wípé kò kulẹ̀ kò tọ́ sí yín gan. Akínfàlà ọmọ obìnrin ni wọ́n nílé Apèènà. ẹni tó sọ bẹ́ẹ̀ àmọ́kọ mẹ́kọ̀ọ́ ni torí ká tó jọba àfihàn wa jọba o ilé ẹjọ́ la lọ àdẹ̀kẹ́rì ilé. àmọ́ wọ́n ní ẹ ṣe mọ̀ kàrúrù nípa rẹ̀. àwọn ni a pọ̀ jù wọ́n lówó ẹni ẹgbẹ́ pàṣẹjọ́ wa àwọn ọmọ ẹni kankan. àmọ́ olóṣèlú náà pè yín wọ́n ní wọ́n ní ẹ̀tọ́wọ́ òṣèlú bọ̀ ìpẹ́ ẹ̀fọ́ gbogbo rẹ̀ lórí wọ́n ní burúkú ògùn náà tó ń bẹ lọ́wọ́ yìí. òṣèlú tí mi ò ṣe tí àwọn ọba yóò mú wa tí àwa lọ kóòtù nígbà tá a kẹ́rì lọ abáṣe ògùn tí adérelé ẹ̀gbọ́n rẹ̀ 1956 iná bàbá wa ti pè ní ọmọ ẹrú tí wọn ò dẹ̀dẹ̀ sí padà iná bàbá ti pa wọ́n tàn gbàtẹ́ ń du ọba tí ti pè ní ọmọ ẹrú tí wọn ò dẹ̀dẹ̀ sí padà gbogbo ìwé yẹn la gbà láìkáìf tá a kó lọ ilé ẹjọ́. kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ọba Dáúdà Àjọlọ́lá Akínfàlà? bàbá mi ni. wọ́n lè jẹ́ bàbá yín kẹ́mọ́ ní ìjọṣepọ̀ tó dánmọ́ràn. nígbà tó jẹ́ pé ipò tí ń lò ipò bàbá wa ni ṣé wàá fẹ́ kójú òjì ni. ṣé ẹ súnmọ́ra yín pẹ́kípẹ́kí? mo súnmọ́ wọn jù. ẹ sì gbọ́ra yín yé? mo gbọ́n ayé. àrẹ̀mọ iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe owó lẹ́yìn láàyò? níbẹ̀rẹ̀ ọjọ́ mi àwọn ilẹ̀ ni mo kọ́ àwọn ilẹ̀ ni mo kọ́ tí mo dẹ̀ sí fídíò tí mo dẹ̀ fi ṣiṣẹ́ sí throughout tí mo ṣiṣẹ́ jì sí. èyí tó ń pè ní sọ̀nfíọ̀. lágbára lọ. òun náà lè sì ń ṣe é sìn. mo ṣiṣẹ́ jì sí kò síbi tí mo ń gbé lọ sí. àrẹ̀mọ ṣe ń torí pé ẹ súnmọ́ bá pẹ́kípẹ́kí àti pé ẹ yanṣẹ́ ilẹ̀ wíwọ̀n láàyò lẹ ṣe wá ń dà ló láàmú. no. lẹ ṣe ń mi gbogbo ìlú Òwú lògbòlògbò. no. ẹ ń bá sọ pé mo ta ilé bàbá òun ó pè mí lẹ́jọ́. wọ́n ní ẹ̀yin fọlá jiyọ̀ káàkiri. ti Akínfàlà family mi ò fẹ́ rí rí tí wọ́n yìí nìkan ni a fẹ́ rí tó yàtọ̀ torí gbogbo àwọn ọba tó ti jẹ nílùú ìlú kò sẹ́ni tó ń ta ilé àjẹwọ̀ ìlú oko olóko gbígbà wọn náà nìkan bàbá àwọn nìkan ló tẹ Òwúdó so gbogbo ohun tí jẹ mọ́ Orílẹ̀ Òwú pátápátá àwọn nìkan làwọn ní so gbogbo àwọn tó ti lóko tán ti gbin kòkó tán ti gbin nǹkan tán ti fi ń ṣe tán ti fi ń ṣẹ̀ṣẹ̀ mí wọn kó tó di pé wọ́n dórí àlééfà gbogbo ẹ̀ náà ti gbà lọ́wọ́ wọn pé bàbá àwọn ló ní including èmi tí mo jókòó yìí bàbá màmí mi ti kú ní ìsìn yóò tó bí 30 years ìgbà tán gorí àlééfà náà gba oko bàbá màmí mi tán ní orí ilẹ̀ bàbá àwọn lọ́wọ́ wọ́n sì gbà wọ́n sì ta 100,000. ó jẹ́ ṣe bí tí èèyàn bá ṣe tí ò dáa tí wọ́n bá fẹjọ́ ẹ̀sùn ṣe bó yẹ kó ní ìgbésẹ̀ tí gẹ́gẹ́ bí ọba àlù táwọn náà ó gbé a lọ fẹjọ́ sùn wọ́n lẹ́ni tí ọba tẹ́ lọ́rùn wọ́n gbòkó bàbá àwọn tó bá dá lójú kọ́ lọ kóòtù
so torí pé wọ́n ń fún láyè ó ń ṣe ó mú un jẹ òun náà ló jẹ́ kó kò sí yìí. no ṣe mọ̀ pé oko ìjẹ́ tọmọ ti bàbá kó mọ̀ làálàá bí ibẹ̀ tí ń bọ̀ láti fi Òṣogbo sí bí ìsìn ẹ̀ǹkan gbọ́ lójú ọ̀nà àwọn kan ló ní wọ́n lè má sì ń lé káàkan máa lò tẹ́ ẹ bá débẹ̀ ẹ béèrè pẹ̀tà lọ́wọ́ àbí oko wa ni o káyà tó jọba síbi náà gbélé ni. ibo lẹ ń gbé. Abẹ́òkúta. ọba ló gbé yín wálé. lè wá wò pé kí wàá mọ lò pọ̀ báyìí torí ṣe bí ẹ ti ń wọnlẹ̀ ẹ ti jẹ́ ọmọ ìdílé ọba látọjọ́ yìí níbi tẹ́ ń gbé kí ló dé tí ẹ ti mọ gbogbo ibi tílẹ̀ yìí wà kó tó di bẹ́ẹ̀ ṣe wá ń padà bí wà mọ̀ gbàgbà tí ọba lọ́wọ́ yín. no nígbà tí ọba Kànà nẹ́ẹ̀tì fáìtì mi wá sóòwì tí mo ti lọ sójú orílẹ̀ Òwu iṣẹ́ sọ́ọ̀tù bọ̀nà l'Àbújá níbo ni gbogbo àwọn yẹn wà ọba Kànà bàbá PPRO tí mo wà ní ẹjẹ́ sẹ́ẹ̀lì lọ sí census tribunal l'Àbújá tó lọ rojọ́ lé Òwu I'm the first person tí mo lọ rojọ́ ibi wọn fẹ́ gbà máa lọ́yẹ pé jẹ́ fẹ́ fi jẹ ọba tá a fi gba síbẹ̀ dàárọ̀ tí mo fi rí gbà. Àrẹ̀mọ ẹ ń kùn yín nígboro gbogbo àwọn aráàlú ni wọ́n sọ yín lọ́tùn lósì wọ́n ní pé tipátíkùkù lẹ fi ń gba àwọn ilẹ̀ kiri ilẹ̀ àjẹwọ̀ ìlú wọ́n ní gbogbo rẹ̀ lẹ ti tà tán àwọn oko lóko lẹ ti bẹ̀ sí nígbà àwọn ilẹ̀ tí àwọn èèyàn ti rà tipẹ́tipẹ́ lẹ tún túgbà tẹ̀ fagídí ń gbà tẹ̀ tún tà mọ́ wọn lọ́wọ́. ẹ sà kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ẹ sà ṣe bí tí ẹ bá ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ nìyí tí ìsìlẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ mọ̀ pọ̀ ló ní tí mo wá dé pé ilẹ̀ yìí ó tàǹtà fọ́ síbi kẹ́ lọ bẹ́ẹ̀ ni pé ilẹ̀ tí mo tà fún ọ o. àmọ́ gbogbo àwọn ilẹ̀ wọn náà sọ pé ó níwèé tó sì ní àwọn ìdílé tó ní tó ti rà tipẹ́tipẹ́ lọ́wọ́ àwọn bàbá ayé tó ti jọba sẹ́yìn. ẹ máa gbọ́ ni mo sọ pé tọ́rọ̀ bá ti wà ní ẹjọ́ kí wọ́n tó péjọ́ gbogbo tí a ń bẹ mẹ́sìn àmbápòmù àmbákiri tí a ń sàṣẹ ìfìyànsọ̀ fún bàbá tèmi Akínfàlà ló tó lẹ àjẹwò Olówu Akínfàlà bá tọ́kọ̀ kọjẹ wọ́n jẹ́ nẹ́tí wo nẹ̀ okùn 1930. wọ́n ní aṣojú lásán náà fi wọ́n ṣe pé wọ́n dádé rárá. pọ̀pọ̀ ìgbà tí mo fẹ́ bi wọ́n ni pé ṣé wọ́n mọ̀ pé Akínfàlà ò dé adé tó fi kú. ẹ ń bá sọ pé ó dé adé kó pìrìsẹ́ǹtì adé tí Akínfàlà dé. ẹ fi mí sọ lórí náà fa Akínfàlà sẹ́ńgbà tá a kú òní mọ́ta kó wọ̀lú padà. Akínfàlà document is a document court believed till now. It's with me. Akínfàlà document. A young man come from nowhere, Adebika Gola, lead Owu to Owu people. After Owu Tuni 1826, Akínfàlà wà tẹ̀ ní 1909. Who are these? Talowa ló gbogbo ẹ̀. Akínfàlà create àjẹwò bìsọ́ba tí wọ́n máa lò. Òun ló fún ọpọ́nlé wọ̀kan ní oko tiẹ̀. Ọpọ́nlé títí ẹ̀ oko tiẹ̀ òfìlẹ̀. Ibi tí wọ́n máa jẹ́ ọba tí wọ́n ti ń jẹ́ o. Tó ń bá jẹ́ settlement ní tó settlement ní kò yẹ kó create àjẹwò ó yẹ kó sokó ara ẹ̀ ni. Èwo tún náà àwọn oko olóko orí oko gbogbo tó sọ pé ẹ lọ ń gbà káàkiri wípé ẹ jẹ́ kí wọ́n gbádùn ẹ kàn lọ mì wọ́n lógbòlógbò wípé tó ń kó àwọn jàǹdùkú lọ ń dà wọ́n láàmú ń bẹ̀. ọkàn tí wàá kò balẹ̀ ní abúlé wa wọ́n ń dún kòkò mọ́ wa torí pé wọ́n ti fìgbà kan gé ọ̀pẹ lọ́dọ̀ wa tó sì ń sọ pé àwọn sì máa continue àwọn tí wọ́n gọ̀pẹ́ wọn yìí inú fún ẹ̀dọ̀ fún bí wọ́n ń bẹ. gbogbo ọdún méjì ọ̀sẹ̀ gbà ká wáyé ó lé pọ̀ ó lé jù bí ìgbà tí èèyàn di iná mú ni kò ṣe fi ilẹ̀ a lè ṣàtiwájú a lè ṣàtẹ̀yìn. ìgbà kan wà tó jẹ́ pé tó ń kó gbogbo wọn tẹ́ tó lọ dà wọ́n tì mọ́lé tó ṣàrò pé gbogbo àwọn tó wà ní orí oko wípé wọn lálàáfíà wọn gbádùn
àrẹ̀mọ ọba lọ́tún ni o àrẹ̀mọ ni lósì o àrẹ̀mọ ni lọ́tún àrẹ̀mọ ni lósì o tí ò sì ń ṣèyàn 2 mẹ́ta 5 ni wọ́n ń dún ẹnu ọ̀rọ̀ yìí mọ́ yín àrẹ̀mọ kí ló dé tọrọ ìfìrí bẹ́ẹ̀. tó fi rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ lórí irọ́ tí ń gbà wọ́n gbà pé èmi látìlẹ́yìn kábíyèsí torí kábíyèsí ò gbélé for 2 years lẹ́nu Rivers State èmi ni mo pẹjọ́ ọba tàbí ṣẹjọ́ ọba 3 days accelerated yanu ìròjọ́. ṣé ìdí rẹ̀ tẹ́ fi sọ wípé ìdílé Akínfàlà nìkan ló ní gbogbo ilẹ̀ tí ń bẹ lórílẹ̀ Òwu wípé kò tún sí ìdílé míì tó tún nílẹ̀ mọ́ sórílẹ̀ Òwu. no kò sí ilé ọba kankan tí ò nílẹ̀. àmọ́ wọ́n ní gbogbo ilẹ̀ lẹ́ sọ pé ni Akínfàlà àní ibi tí inú mi sọ pé ẹni tó bá ní gbogbo kọ bàbá òun tọ́jọ́ mọ̀ Òwu kó sọ́wọ́ pé oko bàbá òun o àgbà o kó jáde síta àwọn ní lọ wá tí bájà ní lọ wá kiri ní lọ kún ọmọra pé afẹ́ bàjà kí ọ̀rọ̀ lè ṣe ní sí pẹ̀lú ọ̀rọ̀ ọba. àmọ́ àwọn ẹ̀rí kan àbí ká sọ pé àwọn ẹ̀sùn kan tún wá wípé ẹ gbalẹ̀ àwọn kan irú màmá kan báyìí tí wọ́n ń pè ní màmá Maria wọ́n ní ẹ gbalẹ̀ wọn. màmá kan bẹ wọ́n ń pe màmá yẹn ní Maria Abẹni Ọláọ̀rẹ́ Adétúnjí ilé rẹ̀ wà ní along Mokore Road ní ọ̀nà Arárọ̀ wọ́n fipá gba ilẹ̀ màmá yẹn tí wọ́n lè ta lọ́ọ̀yà màmá yẹn ló kọ̀wé yìí sí wọn ipe ẹ dá ilẹ̀ màmá yẹn padà di bí mo ṣe ń sọ fún yìí wọ́n dálẹ̀ màmá yẹn padà o. màmá Maria tọ́ ni ẹ tú ilẹ̀ rẹ̀ ta. Maria bẹ̀rẹ̀ kankan mi ọmọ tí bàbá mi bá nílé sí tí bàbá mi ò lè ta tí bàbá nìkan bẹ̀rẹ̀ tó ní ẹ̀talẹ̀ fún un kéyìn tí ó talẹ̀ fún tí mo lè fẹ́ kọ́lé sórí ẹ̀ ẹni tó bá talẹ̀ fún kó jáde síta kí mi àti ẹ̀jọ̀ kojú. ǹjẹ́ arákùnrin kan tí ń jẹ́ barista Èsúọlá wọ́n ní ẹ ti gba ilẹ̀ mọ̀lẹ́bí wọn tó jẹ́ pé àwọn bàbá yín ló tà fún wọn tipẹ́tipẹ́ tó ti ń lò. wọ́n máa barista Èsúọlá tẹ bá rí ohun tí wọ́n fojú máa yẹn rí torí bàbá wọn ló talẹ̀ fún bàbá Èsúọlá wọ́n dẹ̀ kó gbogbo òwe tí wọ́n fi ralẹ̀ wọ́n kó wá síbẹ̀ ó lóun ṣe ẹ̀mọ̀ wọn rí. títẹ̀ tó fi gba ẹgbẹ́ níjọ́ tí wọ́n ti bí mi Òwu mọ́ dàgbà sí èmi ò gbé Èsúọlá rí. àmọ́ ẹ sọ pé Abẹ́òkúta lè gbé tipẹ́tipẹ́. àní nígbà tí ṣé bí Òwu mọ́ dàgbà sí kí tó l'Abẹ́òkúta nígbà tí bàbá mi ò sí l'Abẹ́òkúta tí ìyá mi ò sí ńbẹ̀. àmọ́ ìwé tí wọ́n fi ralẹ̀ lọ́wọ́ àwọn ìdílé yín wọ́n present ẹ̀ wọ́n kò síta. àní ṣé bí ẹni tí wọ́n mọ̀ rí adẹ̀ tí ló lé ẹjọ́. àmọ́ ṣe ẹ ti gbọ́ orúkọ ìdílé Èsúọlá yìí. wọ́n ti wá bá wa oko tó jẹ gbogbo oko tí bàbá kábíyèsí gẹ́gẹ́ ní tó kó tó yà dàgbà bá ń bẹ̀ tí kábíyèsí òfin mọ ìdílé tí Èsúọlá tó pọ̀ wùnà gbé lọ skúl ẹ̀kọ́ gbogbo ẹ̀ ẹ̀ tó ju kábíyèsí lọ ń bẹ̀ tí bàbá wá bí tí ọmọ ìdílé Èsúọlá wọ́n lẹ̀ ti lọ kóòtù àti dáhùn lé sí padà ẹ kí bó já gbogbo tí kóòtù ọ̀dà. àwọn ará oko sọ pé ẹ béèrè 10 million naira lọ́wọ́ wọn. ọjọ́ kó wa lọ sí sun ẹlẹ́hùn ni ọjọ́ tí wọ́n pè wá pé ká wá bá Olóòsì ṣe ìpàdé pẹ̀lú Àrẹ̀mọ so ìníyà wa lónìí òun máa gba 10 million owó kíní 10 million lọ́dọọdún ńlá mú ìṣàkọọ́lẹ̀ wa ó ní ti ọba tó ọ̀tọ̀ tí tó ń ọ̀tọ̀ so ìyẹn la ń sọ lọ́wọ́ ṣàdédé la gbọ́ à ń sọ. kí lẹ fi 10 million naira ṣe lóko tí wọ́n ti ń dáko tipẹ́tipẹ́ tó sì ń sàn ṣàkọọ́lẹ̀ lọ́dọọdún. ẹ sà mo ò ṣe ṣàkọọ́lẹ̀. a rí àwọn ìwé tán fi san ti ọdún tó kọjá. ìṣàkọọ́lẹ̀ tí àwọn tán ń lépo lórí ilẹ̀ ìṣàkọọ́lẹ̀ ọdún tó parí 2024 2023 rèé o 2024 rèé o wọ́n ti ṣàkọọ́lẹ̀ o kẹ́ tó tún máa lọ kọ́ yìí kẹ́ tó máa lé ẹ̀dá lu
ìwé tẹ́ fi ṣàṣàkọọ́lẹ̀ rẹ o. ẹ máa gbọ́ ìwé tẹ́ rí lọ́wọ́ wọn wọ́n san lórí alábàmẹ́ta aládùá àtolókùtà abanú ẹ̀gẹ́ tọ́jà bàbá tí a tọ́pọ̀ àlà nígbà tó lọ́wọ́ kéde àjẹwò báyìí ó tún kéde àbá àti díẹ̀ ó tún kéde àjẹwò abanú ẹ̀gẹ́ àbá mẹ́rin ní bẹ́ẹ̀ abanú ẹ̀gẹ́ kí bó múrí sí ti ibẹ̀ wá. àmọ́ wọ́n ti ń sanwó ilẹ̀ tipẹ́tipẹ́ kó tó di pé ẹ̀yin wá jọba tó sì ti ń gbé ní àwọn ìlú yìí pẹ̀lú àwọn ọba tán ti jẹ tẹ́lẹ̀. ẹ máa gbọ́ àwọn kan mú sẹ́yìn wá ń bẹ̀ tá a rò pé gbogbo ẹjọ́ ń dà ṣé wọ́n á ń fún mi nígbà tó yá náà ní àwọn èèyàn ọ̀sán kankan mọ́ o èèwọ̀ pé àwọn olókùúta ni ẹ tún lọ fún o olókùúta bó o olókùúta àjẹwò ni alábàmẹ́ta àjẹwò ni aládùá àjẹwò ni. kí ló dé tẹ́ tún wá lọ ń tẹ́tì àwọn ará oko ẹ pa wọn o ẹ ṣú tí wọn o ẹ ṣe gbá o ẹ ṣàwó o kí ló dé tẹ́ tó fi ń tẹ́tì. ẹ mọ ò tẹ́tì wọn ǹjẹ́ pé àgbà wọn lọ sí sọ́lẹ́fún ẹ̀kọ́ àwákọ́lá gbé ẹ lò. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lákòókò ìgbà náà ni wọ́n rìkọ́ọ̀dù. àníkẹ́ rìkọ́ọ̀dù nígbà tí wọ́n pè pàdé àlàáfíà wọ́n ní mo ní gbogbo ìsìn ọdún mẹ́rin jáde yẹn sílẹ̀ ọdún mẹ́rin torí kò sóbi tó ti ká gba ọdún mẹ́fà téèyàn bá ti san nǹkan fún yín for 6 years tẹ́ bá gbọ́dọ̀ lẹ́jọ́ fèé kọ̀sẹ̀ tó lórí oko òun náà tí wọ́n ń báyìí. àmọ́ nínú ìpàdé àlàáfíà tí wọ́n ń ṣe lọ́wọ́ pẹ̀lú yín náà sọ pé ẹ ti kọ́lọ́pàá wá kó wọn. a ní ẹni tí èmi mú dóko pé ẹ bá ń gé àlà olókùúta àti abanú ẹ̀gẹ́ abàmọ́ pé ẹ bá ń gé kúrò ilé olókùúta kó dó lọ́tọ̀ àjẹgbò olówóni ń gbọ́dọ̀ mẹ́bí kan mẹ́ èèwọ̀ ni. kábíyèsí bàbá yín ọba dáúdà àjọlọlá akínfàlà wọ́n jẹ́rìí sí wọ́n nílò tọ́lẹ̀ talẹ̀ ìlú kiri lẹ́yìn àwọn táwọn ò mọ̀ sí o. kábíyèsí ni sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ ẹ lọ wò lórí àwọn fọ́nrán wa àwọn fúnra wọn ni wọ́n fúnra wọn sọ. wọ́n ní òótọ́ ni mo bẹ́ẹ̀ ni mo lè wọ̀ ni. náà nígbà tí wọ́n yọ kọ̀mìtì tí ó talẹ̀ lù mo wà ní kọ̀mìtì bí lè sọ bí o táwọn náà sì mọ̀ sí. wọ́n ní àwọn ilé tí àwọn tà fún ìdàgbàsókè ilẹ̀ lónù wọ́n ní ẹ tó lọ ń tà àwọn kan lẹ́yìn wọn táwọn ò mọ̀ sí rárá. èmi ò dá ilẹ̀ kankan tà lórí àjẹwò olówó nígbà tí mo gbà pé àyè táwọn á kù mẹ́ ẹ̀ka ó dèbè lọ́la tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀ ń tà fún kì í ṣe pàánù gbogbo epo tí mo dẹ̀ mọ̀ pé ibẹ̀ kì í ṣe ilẹ̀ fámìlì ilé àjẹwò ni ẹni ọba tó ti ń dé ní ọmọ ilẹ̀ yìí. ṣùgbọ́n ẹ lọ fún kábíyèsí ní 100,000 naira pẹ̀lú ẹran ńlá kan láàfin tí kábíyèsí tí wọ́n kọ owó náà sí lọ́wọ́ tán sọ pé owó rẹ̀ ń bẹnu ilé o mi ò fọwọ́ kan mi iná o wá gba nǹkan rẹ padà o ṣénú kábíyèsí dùn sí nǹkan tẹ́ ń ṣe lẹ fi fún wọn lówó tí wọn ò fi gbà. ẹ mọ̀ níbi ìṣe ẹ̀sọ́ yìí lọ́jọ́ tí wọ́n pè pàdé wọ́n wá dé wọ́n sọ pé wọ́n ní mi ìwà fún ẹni nǹkan wọ́n ní kò sí wàhálà pé ẹ̀yin lẹ́ẹ̀ má pẹ́ ẹ̀jẹ̀ àràmù bàbá ni mo ní mo ṣe díẹ̀ ìṣùgbọ́n bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ àràmù èwo mi náà mọ̀ ní àlàlì wàdí ọ̀dàgbọ́ ọmọ lọ́mọdé kan bá nínú mi wọ́n ìgbà gbọ́dọ̀ fún tàṣìwọ̀ lọ́ọ̀yẹ́. adìẹ kọ́ wọ́n ní ẹran ni o ẹran bóyá ewúrẹ́ àbí àgbò náà ni ẹ mú wa wọ́n ní àwọn pa fún àwọn aláàfáà tí wọ́n wà ní àbí 200,000. alẹ́ ìwò ni èdè mú fún ọ lè pa. Àrẹ̀mọ àwọn àgbà ìlú olóyè gíga ìlú wọ́n tún jẹ́rìí sí lẹ́yìn náà sì fúnra yín wò nínú àwọn fọ́nrán tá a ti yọ̀ǹda síta tí wọ́n jẹ́rìí sí wípé lóòótọ́ lẹ́ ń talẹ̀ ìlú kiri o. kábíyèsí ò lọ́wọ́ sí ilẹ̀ títà tí ọmọ ọba Màrúfù Akínfàlà ti ń tà káàkiri kábíyèsí kì í sọwọ́ kábíyèsí ni Àrẹ̀mọ kábíyèsí ni Àrẹ̀mọ Olówó ó nìkan ní ta ilẹ̀ àwọn ilẹ̀
tí wọ́n ń tà káàkiri àárín ìlú tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tí wọ́n lò. tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ìjọba àjòyè kò sílẹ̀ tí wọ́n tà tí kábíyèsí ọmọ sí ilẹ̀ tẹ́yìn á tà tí kábíyèsí ọmọ mọ̀ sí gbogbo òjòyè lọ́mọ̀ sí ló tẹ́lẹ̀ dẹ́gbà. kábíyèsí sọ wípé àwọn ta ilẹ̀ kan lóòótọ́ àwọn líìsì ilẹ̀ kan èyí ń gbogbo èèyàn ló mọ̀ sí àwọn ìjòyè sọ pé wọ́n mọ̀ sí èyí ń ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé ẹ̀ ń tà àwọn ìkan wà tó tún jẹ́ ilẹ̀ onílẹ̀ tẹ̀ ń gbà títí dé ìgbèríko tá à ń sọ yìí báyìí kábíyèsí sọ pé wọ́n rán yín lọ láti lọ máa gba ìṣàkọọ́lẹ̀ ní gbèríko wọ́n ní wọ́n dóko rí. èmi tó ń wò èmi sọ bá talẹ̀talẹ̀ o torí pé kìí sówó lẹ́mu fi ń jẹun ọlọ́run ti sinmi lọ́ba kí n tó jọba o ọlọ́run ti ṣe mí lọ́ba kí n tó jọba. ṣé kábíyèsí mọ̀ nípa àwọn oko tẹ̀ ń lọ yìí. wọ́n sì nígbà tí pé bàbá wa lóko tó pọ̀ ìdígi wa kìí ṣe mẹ́rin kìí ṣe márùn. kí ló dé tẹ̀ sọ fún kábíyèsí kẹ́ tó máa lọ bẹ̀ kẹ́ ẹ̀ gbàṣẹ lọ́wọ́. èmi ní ẹgbẹ́ bẹ̀ fún ìtọ́kàn kì í yà tèmi nìyẹn àná ní dìgì yà tiẹ̀ so ilẹ̀ ibi tí mo ń sọ ilẹ̀ tí a pín fún òdìdí kì í yà tèmi ni so ilẹ̀ sọ́wọ́ kí n tó wọ bí property ní bàbá. ta ló ta ilẹ̀ 78 million naira ní Olókùta. náà tí ìpòsù kan ló tún lọ talẹ̀ 78 million lólókùta àwọn tó talẹ̀ wọ́n wà bí o. èmi ò talẹ̀ o èmi náà gbọ́ ìmọ̀ye ẹni ẹ̀mú tí ń bọ̀ 78 million mo ti wá sọ fún àwọn olóyè àtàwọn ọmọ ọba mo ti rán wọn lọ síbẹ̀. ẹ̀yin mélòó lẹ́jọ́ ta ẹ̀yin mélòó lẹ pín owó ẹ̀ kí lẹ fowó ẹ̀ ṣe àrẹ̀mọ. ẹ lọ ẹ bá dẹ́ta 78 million wa kò fún mi evidence. àmọ́ orí ilẹ̀ ń lẹ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí àwọn tí wọ́n ń dáko lórí ilẹ̀ tí wọ́n tà tẹ́ ẹ tà tó ń ní ẹ tà ní 78 million naira yìí náà lẹ sọ pé ẹ̀yin náà lẹ ń sọ pé ẹ ti ta o ẹ ti ta o ẹ ti ta o àwọn tí wọ́n sì rà náà náà tún fẹnu ara wọn sọ pé a ti ra ilẹ̀ yìí lọ́wọ́ àrẹ̀mọ o a ti ra o a ti ra ẹ kúrò lórí ilẹ̀ ẹ mọ́ dáko níbẹ̀ mọ́ o ní Olókùta 78 million naira. àní èèyàn lè ẹni tí ò ra lè ó lè pọ̀nrún àlè kó lè bá a rí lò ṣé bẹ́ẹ̀ yẹn lẹ́sọ pé ẹni kí wọ́n fún mi 10 million ṣé 10 million ní kì í ṣe gbègbè 78 million. a lè ti lọ kóòtù mo sọ pé a ti jọ lọ kóòtù tó bá ti délé ẹjọ́ àìtúwò mọ́. wọ́n ní ẹ tún talẹ̀ 1,350 hectares kì í ṣe acre o hectares fún jihad. ẹnìkan ṣoṣo jihad tí wọ́n ń pariwo ń jọ sí yẹn pé jihad ilẹ̀ tí wọ́n tà fún jẹ́ 1,350 hectares hectares ni o not acre hectares wọ́n dẹ̀ ta ní 350 million naira. àrẹ̀mọ mẹ́lẹ̀ mi mọ́ta. wọ́n ní ẹ̀yin lẹ ta at rate of 350 million naira. wọ́n mọ̀ jẹ́ wíì ilẹ̀ kábíyèsí wa ló mọ̀ sí. wọ́n ní 50 hectares kan náà tún wà tẹ́ tún ta fún Excel nílùú Àbújá. lẹ́yìn ìgbà yẹn náà ta 50 acres náà ta fún Excel manufacturing skill and knowledge company Abuja. àlílẹ̀ ẹ̀kọ́ kábíyèsí ló mọ̀ sí. ṣé kábíyèsí ló talẹ̀ tá à ń sọ yìí. ṣé fún jihad. bẹ́ẹ̀ni. gbogbo olùlọ́ta gbogbo ojú ilẹ̀ sáì ẹni ìṣe ìṣẹ́mi gan sáì. ẹ mọ̀ sí. mọ̀ sí mọ̀ sí. olùlọ́tí ìlàfi kọ́wọ́ lù. aláàjì ẹ lábẹ́ ń bẹ̀. ìgbìyànjú bá ti ṣe ní ṣíṣe. wọ́n ní ìlú yá yín ní 10 million naira tẹ́ fi parí hòtẹ́ẹ̀lì yín kan tẹ́ ń kọ́ wọ́n ní ẹ̀kọ́ ẹ̀dá 10 million yín padà. ó dá kọ́kọ́ sí ẹ̀gbọ́ngbà yẹn ń gbọ́n talẹ̀ yẹn tó ti ń gba gbogbo owó tí wọ́n fẹ́ gbàjọ ní wọ́n bá ní wọ́n yá Mọ̀rúfù wọ́n yá ní 10 million. Mọ̀rúfù bá ní wọ́n yá ń lówó sábẹ̀rẹ̀ sí sọ́kiri wọ́n yá ń lówó àwọn Tinubu wa kọ lẹ́tà wọ́n kọ petition jáde. kí ló dé tẹ́ yáwó lọ́wọ́ ìlú 10 million naira tẹ́ ìdá padà rẹ̀ mọ́. ṣèbí tí èèyàn bá yáwó a máa ní ẹ̀kọ́ lẹ́tàrà. yàrá
nígbà tí ń ṣe báǹkì ìlú ni ẹ máa gbọ́ ẹ̀yin àgbà ìlú lẹ̀ sì ẹ jẹ́. máa gbọ́ nígbà tí a fẹ́ yáyàn lówó àwọn ìjòyè wà mẹ́. àwọn náà jẹ́rìí sí wípé ẹ̀yà lóòótọ́. ẹ máa gbọ́ ibi ìwé tí n bá yà tí mo kọ́ sí ẹ̀tọ́ tèmi ni mo gbà èmi ni mo mú méjèèjì wá èmi ni mo méjèèjì wá. àmọ́ wọ́n ní wọ́n yá yín ni. èmi mo méjèèjì wá ẹ̀tọ́ tèmi náà yóò fún mi ní ẹ̀ fún mi. àmọ́ wọ́n sọ wípé ẹ̀tọ́ ni nígbà tí wọ́n fún yín lówó yìí. ẹ̀tọ́ tèmi náà yóò fún mi ní ẹ̀ fún mi. àmọ́ ṣé ẹjọ́ ní àjọsọpọ̀ pé ẹ̀tọ́ ni o. torí bẹ́ẹ̀ ni a mọ̀ pé mi ni mo méjèèjì mo àtọwọ́ àti omi rẹ̀ wá. àmọ́ ọwọ́ agent ni wọ́n ti ń gba commission. ọwọ́ agent ni ẹ̀yin agent ti máa ń gba commission. a gbà lọ́wọ́ báyà a gbà lọ́wọ́ sẹ́là. àmọ́ kò jọ sínú àjọsọ yín láti rẹ̀. ọwà àmọ́ ẹjọ́ sọ wípé ẹjọ́ nílùú yìí. kódà kò sí lọ́ọ̀yà méjèèjì tí ọmọ sí àti lọ́ọ̀yà títí àti lọ́ọ̀yà àwọn. tẹ́ bá fẹ́ gba ẹ̀tọ́ yín tó jẹ́ commission kò ní jẹ́ orí ọ̀rọ̀ wípé a fẹ́ yáwó àyáwó. níta mo lọ bá kí mo fẹ́ yáwó. àwọn ìlú ni. kí wọ́n sọ ọwọ́ abá mi o kí wọ́n sọ. àmọ́ ńgbà tí wọ́n yá yín lówó yìí kì í ṣe káàṣì náà kó fún yín ó lè jẹ́ ṣẹ́ẹ̀kì àmọ́ yóò ní àkọọ́lẹ̀ wípé bẹ́ẹ̀ ni pé àbọ̀rò ẹ̀. ẹ jẹ́ pé bọ́rọ̀ ní kó mú jáde. ẹ̀rù yín ló ń bà wọ́n wọ́n ní ẹ lé aláàjì o. ẹni kí mo fi hàn yín. ipò wá sẹ́yìn tó lè mú jáde torí pé gbogbo wọn náà bẹ̀rù yín. iṣẹ́ nìkan máa lè jù lọ. wọ́n ní kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe tó bá ti di bí ọ̀rọ̀ olówó dé onílẹ̀ dé wọ́n ní ẹ̀mdọ́mọ̀ ya yín màmá. aláàjì kí ló dé tó fi lè bẹ́ẹ̀. ṣé wọ́n fẹ́ yẹn ń jẹ lórí dúkìá bàbá yín ṣé wà gbà. gbogbo ará àtàjẹ́ ń sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ tó kún mọ́ báàgì ẹni. wọ́n ní bàbá Ọbásanjọ́ gan dá sórí ọ̀rọ̀ orí owó yìí wípé kẹ́ ẹ dá owó yìí padà torí pé ọ̀rọ̀ náà bàbá Ọbásanjọ́ bọ́ sí wípé ìlú yá yín ní 10 million naira ẹ sì sọ pé kán yá yín ni kì í ṣe wípé ẹ sọ̀rọ̀ commission. president àná Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n wà ń bẹ̀ pẹ̀lú wa wọ́n wá ka petition yẹn fún wọn Alhaji Fatai Akínbádé wọ́n wà ń bẹ̀ àwọn ni president Europe bàbá wo wọ́n ní èwo lẹ tún kọ síbẹ̀ yìí ta ní jẹ́ Mọ̀rúfú Akínbàlà tẹ́pẹ́ yẹn 10 million wọ́n ló wà nílé wọ́n ló dẹ̀ sọ pé òun ò yáwó pé dọ́kúmẹ́ǹtì tó ń bá fi yáwó kan lọ mú wá bàbá wa kọjú sí Alhaji Dáúdà báyìí pé wọ́n lọ́mọ rẹ ní Mọ̀rúfú tẹ́lẹ̀ yá lówó ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn ìjòyè ó ní àwọn ni wọ́n pressurize o pé káwọn yá ní 10 million kó fi parí hòtẹ́ẹ̀lì tí ń kọ́. ṣé bàbá Ọbásanjọ́ dá sórí ọ̀rọ̀ ìlú òótọ́. Akínbádé ló dá sí. wọ́n ní bàbá Ọbásanjọ́ ń bẹ ń bẹ ṣùgbọ́n ẹ̀ sí nínú ìpàdé náà. èmi kò sí ìpàdé náà ṣe ní ìsìnkú Akínbádé ló dá sí. former SSG nípínlẹ̀ Ọ̀ṣun níṣèjọba ọmọọba Oyinlọ́lá. ó ló dá sí. àrẹ̀mọ Alhaji Mọ̀rúfú àná kétéjì sọ́fìn ìní kétéjì sọ́fìn kì í ṣáà ń ṣe kété nìkan ní ń bẹ láàrin ìlú ó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yin nìkan ni wọ́n ń dorí rẹ̀ kọ́ àtọmọdé àtàgbà àlejò ọmọ onílùú ọba àtàwọn ìjòyè ẹ̀yin nìkan ni wọ́n ń nàka sí. tẹ́fẹ́ gbọ́ tọrọ. mo fẹ́ gbọ́. ká níjọ́ tẹ wá bèrè ọ̀rọ̀ tí ń bá wà nílé ni bàmọ́ nàkájọ́ yìí wò pé wọ̀ sáàjì tàdé sí tàdé lù lẹ́yìn. inú wọn gan dùn wípé ẹ sì ní ilé ńgbà tá a wá sáàfin wọn ní pé ẹ ní jẹ́ kí ìjókòó kó dúró. nígbà tí wọ́n mọ̀ pé wọ́n kà sí àwọn tí ń lè kẹ́rì wá. kì í ṣe wípé ẹ̀rù ẹ̀rí ní bà wọ́n ẹ̀rí wípé ẹ̀rù ẹ̀yin gangan ní bà wọ́n. àìrọ́ ni ṣe máa jù mí lọ àníwèé pé wọ́n lè jù yín lọ lọ́jọ́ orí àmọ́ ẹ lè jù wọ́n lọ. àníwèé tí wọ́n sáyìn nígbà gbowó ṣèbọ̀ wà dọ́pẹ́ǹtì mímì náà fún wọ́n mọ̀ pé wọ́n kó wá ẹlòmíì aráalé wọn yọ́ sọ̀kò pa ni
ṣé ká kú sọ pé gbogbo àwọn ìjòyè àwọn àgbààgbà yìí ni wọ́n ńlá nínú àwọn. wọ́n jẹ́ òdo máa ti jẹ̀sẹ̀ bí ẹnu òdòdó. wọ́n jẹ́ kí ni. ẹsẹ̀ bí. obì ńláńlá. wọ́n jẹ̀sẹ̀ bí ẹnu òdòdó. ìyẹn ni pé wọ́n ti jẹ́ dòdò. ẹnu òdòdó. yín tó mú mi máa ṣe bẹ́ẹ̀ ni pé ìhà méjì kì í ṣèèyàn. ìhà méjì ò gbọdọ̀ sòyàn. àwọn kan ń bẹ àdìjọba 2016 wọ́n bá ní ìṣẹ̀jọ́ lọ́wọ́. gbogbo àwọn elite wọ́n ṣe meeting àtẹ̀ntí bàbá rẹ̀ sílé ọba wọ́n ṣe meeting kiri. wọ́n ní kílù mọ́ bàjẹ́ ni àwọn náà ń pè ní májò bàjẹ́. ẹ máa gbọ́ mo sí gbẹ́jọ́ bàjẹ́ àbàtẹnijẹ́ ni á. nígbà tí wọ́n ṣe meeting kiri àjòyè tí bàbá tó wá kó mọ́ra sọ́dà kí wọ́n bàjẹ́ jẹ́ ní gbangba káà náà tó mọ́ wà fún mọ́ sẹ́mi àti ẹnìkan láwọn sí. lára àwọn tí wọ́n nà ka ọ̀rọ̀ sí yín lọ́tún lọ́sì lára àwọn àgbààgbà ìlú yìí mélòó nínú wọn lẹ lè rí dárúkọ wípé òun náà ó jẹ àjẹbáhùn lórí ilẹ̀ pé àtàlẹ̀. ṣe ẹ bẹ́ẹ̀ lè wá tí wọ́n jókòó mi ìfẹ́ sọ̀rọ̀ yìí kí gbogbo wọn mọ́ dákọ̀ mi. nínú fọ́nrán tí ẹ wò tá ti gbé síta kì í ṣọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ẹ rí lára àwọn tí wọ́n nà ká. èmi ò wò tán èmi ò wò tán bí tí wọ́n wà ní bóyá sí lọ́wọ́. kan ní ta ilẹ̀ àwọn ilẹ̀ tí wọ́n ń tà káàkiri àárín ìlú tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tí wọ́n tà ní ọ̀sẹ̀. aṣọ fún un kò gbọ́ ẹnu ọ̀ka tó ń wù ní influence ti ń lò ní pé ọmọọba ni mí ọmọọba ni mí kò sẹ́ni kankan tó lè yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ o ní tó ń lò dàárọ̀ yìí nìyẹn. ẹnu gbogbo òye ìlú ọ̀ka. kí ló dé tẹ́ ẹ̀ fà lé ìjọba lọ́wọ́ abẹ́nu ìjọba náà ò lè ka. ṣé àwa láàmú ọlọ́pàá lọ́ọ̀mú àwa kọ́. ẹ lè fẹjọ́ rẹ̀ sùn níbi tó yẹ kẹ́ ẹ ti fi sùn. gbogbo ohun tó yẹ ká ṣe kò sí ìta àtúrà ẹ̀ ṣùgbọ́n a lè jùlọ èyí tí a lè ṣe òun là ń ṣe èyí tí kábíyèsí náà dẹ̀ lè ṣe kábíyèsí ń pè wá ní gbogbo ìgbà tó ń pẹ́ ṣé bá ṣe máa wò rí bá ṣe ṣe ṣùgbọ́n nígbà tó ṣe pé bá a bá sọ tán tá a bá lọ tán ọ̀rọ̀ míì ni ó tún jáde tó bá dọ̀la àbí òye kálukú ló dẹ̀ ń dìfẹ́ǹdì ààyè rẹ̀. ṣé olórí afọbajẹ nílùú orílẹ̀ Òwu ṣé wọ́n wà nídìí ilẹ̀ títà tí wọ́n sì jẹ. àbí ká kú sọ pé gbogbo àwọn afọbajẹ lórílẹ̀ Òwu. ẹnìkan ní oṣù mẹ́ nínú ọ̀dọ́lé. ọ̀dọ́lé ò sí lára àwọn. alájẹbánu. àwọn tó kù ńkọ́. gbogbo ọjọ́ mẹ́ta ara ẹ̀ náà wà. àwọn afọbajẹ mẹ́rin ló wà lórílẹ̀ Òwu. alájẹbánu mẹ́ta. mẹ́ta. èwo tó jẹ́ ọkọ̀ oṣù lẹ sọ pé kì í ṣe alájẹbánu. ọ̀dọ́lé. olórí afọbajẹ ńkọ́. ọ̀gá wọn lọ́wọ́ ọ̀gá lọ́jọ́ sí a. igbákejì afọbajẹ ńkọ́. ọ̀gá ni. tí n bá wọ́n mọ̀ pé tí n bá ìtàsí rí ó náà ń bínú lọ. tàbí àkúmọ̀ba. àwọn ìjòyè lọ́balọ́ba ńkọ́ láwọn agboolé ọba tó kù torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n ń nàka sí yín wípé ẹ̀yin yìí ni o ẹ̀yin yìí ni o ẹ̀yin ni o ẹ̀yin ni o àbí ká kó sọ pé ẹ̀yin gan ni wọ́n rán lọ síwájú torí pé wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ lákìkanjú ẹ̀yin lẹ lè jágbà tẹ́ lè sá pẹ̀lú ẹ̀. àṣìṣe gbogbo ilé kọ̀ọ̀kan agboolé ọba kọ̀ọ̀kan lálóko jẹun oko dẹ̀ wà tó jẹ́ àjẹwọ̀ ọba àbẹ̀wọ̀. àmọ́ gbogbo àwọn eréko tó jẹ́ ti àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan yìí náà sọ pé ẹfẹsẹ̀ dé ní ọwọ́jà yín dé tẹ́ sọ pé gbogbo àwàlá níbí àwàlá níbí àwàlá níbí àwàlá níbí àti wípé ẹ mọ̀ ibi tó bá jẹ́ eréko kan àbí méjì ló yẹ kó jẹ́ tìdílé yín kí ni ti eréko tó jẹ́ gbogbo eréko tó wà ní abẹ́ àkóso orílẹ̀ Òwu tó jẹ́ pé gbogbo bẹ̀lẹ̀ dé láti gbalẹ̀ talẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sùn tó fi kàn yín. irọ́ ni à ń pa tí n bá fẹ́ gbòkó lọ́wọ́ bọ̀dá ẹnìsìn tó jẹ́ ìlẹ̀ ní tí n bá débẹ̀ yọ́ sàdàkọ̀ yìí
gbogbo ìlú wa lè pa ọmọ yín tán. ẹ gbogbo òlò nígbà tí mo sọ kankan sí mo lọ́rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. mo ní mi ò fẹ́ kéèyàn tán lẹ́yìn bàbá mi. ní ò jẹ́ kẹ́ ẹ lè fi gbogbo ẹnu sọ̀rọ̀. ṣé wàá fẹ́ ṣe pé kí tinú máa gbé tinú kí tìta máa gbé tìta. èyí tó bá yọjú tí n bá pẹjọ tí n bá rí pé mi ni mo mọ̀ sí wọn dà. èyí tó bá jẹ pé àgbààgbà ìlú tọ́jẹ̀sẹ̀ bíi ẹ̀pẹ̀rẹ̀ ayé jọ wọ́n jáde. aláàjì láàrin mi àti nítorí ẹ̀sìn mímọ́ tẹ lọ sí nílẹ̀ mímọ́. ilẹ̀ tí wọ́n tà nílùú Olókùta ṣe é mọ̀ sí. ilẹ̀ dádì mi. ẹ mọ̀ sí. ilẹ̀ dádì mi. ṣe é bù kábíyèsí gbọ́. ṣe kábíyèsí nígbà tí ṣe ìjọba ohun ti yá. nígbà tí ṣe dádì tí. àmọ́ ọba ló nílẹ̀. ogun tó kàn mí nù kí wọ́n tó jọba sí bàbá wò nílẹ̀ àti pógùn. àmọ́ ẹ sọ wípé ẹ mọ ẹni tó talẹ̀ ní Olókùta lẹ́ẹ̀kan. ẹ tí mo sọ fún yín kan pé mi ò dé orí ilé Olókùta o mo ò dé orí ilé Olókùta o abanú ẹ̀gẹ́ mo sọ fún pé Olókùta la jẹ́wọ́ olówó o. àwọn tí ń gbé orí abá tíya tí wọ́n kó wá sí Olókùta ni o. ṣé wàá yẹ kí ẹ máa ta ilé àjẹwò tó jẹ́ reserve fún ìrandíran orílẹ̀ Òwu. ìrandíran orílẹ̀ Òwu. wọ́n ní wọ́n ń ta. mo sọ fún pé ànílẹ̀ àjẹwò Olówu ibo ní báńdì ṣebí nígbà tí ń bọ̀ sí ẹ̀ka gbọ̀ngàn. bẹ́ẹ̀ àbí ẹ̀ka wà sẹ́mi ṣé mẹ́tì sún àwọn sí mo lálàá. wọ́n lálàá. kí wọ́n torí pé wà sẹ́mi o kò develop wọ́n lọ gbé gbọ̀ngàn. kí ẹ tọ́ tẹ̀fẹ̀ ṣiṣẹ́ kọ́ mọ̀ ṣiṣẹ́ rẹ̀ ní wà sẹ́mi kí wọ́n ní ilẹ̀ gbọ̀ngàn nígbà. ohun tí mò ń béèrè ni wípé ṣé ilẹ̀ tí wọ́n tà ní Olókùta ṣókàn yìí ṣe é mọ̀ sí. ta ló tà. wọ́n ní ẹ̀yin ni. ẹ ti ń bàtà kọ́kọ́ yọjú. ṣebí sani wìsá ti sìn èmi ìtàlẹ̀ bẹ̀bí ń bá tà ọ̀kan ní gangan. gbogbo àwọn ẹ̀sùn lọ́tún lósì títọmọdé tàgbà ọkùnrin obìnrin ọba ìjòyè lọ́lọ́kanjọ̀kan tí wọ́n ń tì mọ́ yín tí wọ́n fi ń kàn yín kí ni àwíjàre mi lórí Àrẹ̀mọ. àwíjàre mi lórí ni àwíjàre mi ni pé ọkàn mi gbádùn lè. ọ̀pọ̀lọpọ̀ tẹ́ gbalẹ̀ wọn ni wọ́n ń jáde tán yọ sí bọ̀m̀bọ̀ yìí pé Àrẹ̀mọ gbalẹ̀ wọn. bóò ní ẹ ṣe ní. Àrẹ̀mọ gbalẹ̀ wọn. ó yẹ bẹ́ẹ̀ pọ́n màálù wo ni wọ́ bó ló ṣe ní. àmọ́ ilẹ̀ téèyàn bá ti ní tó ti ń dáko lórí tàbí tó ti kọ́lé sí tàbí tó ti rà ní tí ìṣọdún 5 ọdún 10 sẹ́yìn kó tó di wípé ẹ dé ipò ọba ṣówáyẹ kẹ́ ẹ ṣe mọ́ ọgbà ìgbà tí wọ́n rà kó tó di pé ẹ dé ipò ọba ibo lẹ wà ńgbà náà tẹ́ fi sọ wípé ta ló talẹ̀ yìí fún ọ. nígbà tí ẹ máa fẹ́ ra lẹ̀ tí a pòmù lọ́rùn alẹ̀ lọ́wọ́ kiri òkúta ń sọ ó jẹ́ torí lòun a pòmù lọ́rùn alọ́wọ́ Ìjẹ̀bú ilẹ̀ tá a ṣe jẹ́ torí lòun tá ń talẹ̀ fún wọn oníjẹ̀bú lọ́pọ̀ Ìjẹ̀bú wá. santa bá wá fún ológun yọyọ talẹ̀ fún wọn ni. gẹ́gẹ́ bí ipò tẹ́ dì mú bẹ́ẹ̀ ṣe súnmọ́ àpèrè pẹ́kípẹ́kí torí pé ọmọọba ń jagun bí ẹrú. bẹ́ẹ̀ bá sí ń bẹ̀ lénìí Ọlọ́run yóò jẹ́ kẹ́ pẹ́. àmín. ẹ wà ń bẹ̀ lénìí àgbà yóò tó kàn yín ẹ tó rí bí àgbárí ṣùgbọ́n ẹ rántí wípé ẹ fi àwọn ọmọ ní ṣísẹ̀ntẹ̀lé nínà dìrọ̀ sílẹ̀ ohun tá a bá sì ṣe lénìí ó máa ní àkọọ́lẹ̀ pẹ́pẹ́pẹ́ torí pé ìran Yorùbá a kì í gbàgbé ìtàn
ẹ̀yin sì rèé ọmọ onílùú ni yín, ọmọ onílùú yìí sì ń bàlù jẹ́. Ẹ̀yin ò jọba ṣùgbọ́n ọmọ orí àpèrè ni yín, èyí tó túmọ̀ sí pé àwọn ọmọ tí ń bọ̀ tẹ́ finú ara yín bí wọ́n lẹ́tọ̀ọ́ sí orí àpèrè. Ẹ mọ́ bá a pètè ọ̀rọ̀ tí ó mú tàn burúkú wá fún wọn. Ǹjẹ́ ẹ rò wípé ó yẹ kí ẹ fọgbọ́n ṣe lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ oko nílùú Orílẹ̀ Òwu, àti wípé kí ni ọ̀rọ̀ yín tó jẹ́ ọ̀rọ̀ àtinúwá yín fún gbogbo àwọn ọmọ Orílẹ̀ Òwu tí wọ́n wò wá káàkiri àgbáyé? Ọ̀rọ̀ èmi ni pé èmi ò gbalẹ̀ onílẹ̀ o, mi ò lè gbogbo olóko. Ìwọ̀n péréte tí mo lè sọ nípa àdúgbò Olókùúta ni pé Olókùúta àjẹwò Olówu ni, Aládùúgbò àjẹwò Olówu ni, Alábàmẹ́ta àjẹwò Olówu ni, gbogbo ṣeré àjẹwò Olówu ni, Jébùlà àjẹwò Olówu ni. Ìmẹ́bàgbé wọ̀ mí bẹ̀ kí wọ́n gé. Ṣùgbọ́n abanú ẹ̀gẹ́ Òkúta ni, àbá mẹ́rin bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ti gbé lọ kóòtù, àwọn ẹgbẹ́ kóòtù wa ìmọ̀ àti fẹ̀rí sí àti lọ kóòtù. Èyí táwọn èèyàn fi rájà ń kóòtù ẹ̀yìn sọ́ta. Ṣé gbogbo mọ̀lẹ́bí yín pátápátá tí wọ́n jẹ́ ìran tí wọ́n jẹ́ ìjìyà yín ni wọ́n mọ̀ sí àwọn ilẹ̀ tí ẹ sọ wípé ó jẹ́ ẹ̀tọ́ tiyín tí ẹ̀ ń tà yìí? Mi àní mi ìta, mo kọ́kọ́ gan mi ìta, mo gan ẹ̀ ń bá ní bó ti tà fóun kó mú pùfù wá. Àmọ́ àǹfààní ṣì wà ìpẹ́ ṣe máa padà ta. Àǹfààní ṣì wà ìpẹ́ ṣe máa padà ta. Tí n bá ti wí nì. Tí bá ti wà nǹkan ọ̀sùn. Tọ́ owó ní ká jẹun pẹ́lẹ́nu ó ń farán fún ìjẹ́ o. Nítorí àwíjàre kí tọ́ tọ́ lẹ́nu. Ẹ jẹ́ ká yọ̀ǹda Àrẹ̀mọ Alhaji Moruf Akínfàlà tá a ti ń bá wọn ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn àti awuyewuye ọ̀rọ̀ tó ń lọ káàkiri ìlú nígboro Orílẹ̀ Òwu nípa wọn. Ọlọ́gbọ́n yìí sọ̀rọ̀ tọ́, àwọn onílàákàyè wọ́n máa ń sọ̀rọ̀ ṣẹ́kù ni, ajá ò ní gbó kẹ́yìn rẹ̀ ó yọ. Mo mọ̀ yí pé ẹ ti mú nínú àwọn ọ̀rọ̀ wọn. Ẹ jẹ́ kí tinú máa gbé tinú, kí tìta máa gbé tìta. Tó bá kàn wípé ká gbé Àrẹ̀mọ Alhaji Moruf kábíyèsí ọba Akínfàlà àtàwọn ìjòyè ká tún gbé wọn papọ̀ lórí ètò yìí, ẹ tún mọ rí yẹn wò lórí ètò tó ń bọ̀. Èmi ni tiyín ní tòótọ́, Rèmí Olúgbadé Olúọmọ pírẹsẹ́ńtà. Ẹ má gbàgbé láti máa tẹ subscription button bẹ́ẹ̀ ṣe ń wà lórí fọ́nrán ìkànnì yìí, ẹ sì tan notification button lẹ̀ fún àwọn videos tí a tún máa láǹfààní láti máa jù sórí fọ́nrán yìí. Lórúkọ àwọn tí a tún jọ mẹ́tò tẹ̀ní wá pátápátá, a kí yín ẹ kú ìkàlẹ̀ ní gbogbo ibi tẹ́ tí ń wà káàkiri àgbáyé. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́
akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí nọ́mbà 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.